ẹ̀yin ará Ìbàdàn, etí yín mélòó? ẹ̀yin ti Lagos State, etí yín mélòó? ẹ̀yin ti Abẹ́òkúta, etí yín mélòó? ẹ lè sọ pé kí là ń sọ, ẹ máa sọ pé kí là ń sọ, ṣùgbọ́n àwọn tó ń dé mánì tí wọ́n ti mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ni, wípé kò sí rọ́ńbẹ̀. ẹ̀yin Ìbàdàn, Ogun State, Lagos State, ẹ jẹ́ máa múra lẹ̀. The next target nìyẹn. ṣẹlẹ̀ ní gbọ́ ni, ṣebí gbogbo yín ò fẹ́ dìde ni, ẹ sọ pé ọmọ yín ni ẹ ṣẹ̀ tí ẹ fílẹ̀ náà ń fẹ́ ẹ tó ṣe náà. ọmọ yín máa ń ṣe, wọ́n máa pa ìran Yorùbá nípakúpa. ọmọ yín máa ń ṣe kò má sí nǹkan tó rí ṣe sí bó ṣe ń pa ènìyàn. ẹ̀yin ará Ìbàdàn, ṣe ráwa mú information wá fún wa láti jẹ́ kẹ́ mọ̀ pé bó ṣe ń lọ lílé, láti jẹ́ kẹ́ lè mọ̀ pé àwọn pípọ̀ yìí ò lóbi ṣeré rárá. ṣẹ̀fẹ́ ṣàgbọ́ gbogbo náà gúnmí sọ tí gbogbo wọn sọ papọ̀, ṣẹ̀fẹ́ yìí náà gbọ́. ẹ wo, ẹ má jẹ́ gbà wá lákòókò, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ fún wa pé ṣe rí ibi tẹ́ bá ṣàtìlára rí pé helicopter ti ń fly bẹ́ẹ̀ tètè ẹni tẹ́ bá wà ládùúgbò ẹ̀ ṣe kí ni ẹ tètè sálà fún ẹ̀mí yín. ẹ wá lọ gbọ́ bí bàbá Èkìtì ṣe ṣàlàyé pé ibi báyìí ibi ẹni next target wọn. tó bá wù yẹn jókòó, ẹ ṣe tẹ̀tẹ̀ rẹ̀ kò sí kan tó gbà Donald Trump, ẹ ṣe jókòó ṣe Donald Trump, ok, kò sí wàhálà. ẹ já wọn lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká jọ wà lọ́wọ́. alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ, mo kí yín pé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ màmá, ẹ kú ojúmọ́ rè. àgbàrá yìí fòkòtò bí mo ṣe ń wí pé ire ayé yín ò ní fòyín rù, lọ́mọdé wa, lágbà wa, lókùnrin wa, lóbìnrin wa. mo kí yín lórúkọ bàbá Pọfẹsọ Bánjí Akíntóyè, àròlé Awólọ́wọ̀, aṣíwájú dáadáa, bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá. àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn 90 plus 80 plus tó ìjẹ́ pé eré owó náà ń lé kiri, ṣùgbọ́n bàbá decide to fight for the Yoruba race. kọ́lọ́njẹ́ á rí bàbá pẹ́. mo wá forúkọ bàbá yẹn mo fi kí yín káàkiri gbogbo àgbáyé níbi tọ́mọ kóòtù òjíire bá wà, lamẹ́ríkà ní London ní Canada ní Spain ní Germany ní Italy ní Belgium ní Holland, tó fi dé Russia, tó fi dé China, tó fi dé Japan, àní níbi gbogbo tọ́mọ kóòtù òjíire bá wà. mo forúkọ bàbá Pọfẹsọ Bánjí Akíntóyè mo fi kí yín ẹ kú ojúmọ́. mo kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá. ọ̀pọ̀lọpọ̀ ló wà níbi èjì Sunday Ìgbòho. bí Yorùbá bá máa parun kó kàn wọ́n. ìyà ìbá máa jọmọ Yorùbá kò kàn wọ́n. àbá máa kọjá lọ kán gbé ọ̀bẹ tí ọmọ Yorùbá lọ́rùn kan máa dú wọn bí ẹran kò kàn wọ́n. káwọn ṣàtìrí agbádá funfun àtọ̀pá funfun gbé dání. ṣùgbọ́n Sunday Ìgbòho decide to fight for the Yoruba race. pé torí ìníkan torí ọ̀la ni. he always say pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. mo tún forúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho yẹn mo fi kí yín káàkiri gbogbo àgbáyé níbi tí ojúlówó ògidì ọmọ Yorùbá tẹ́ bá fìdí kalẹ̀ sí. ara ò ní ní yín o. ìran ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè padò kì í rà àwọn omi. lódò là ń bọ̀gẹ̀dẹ̀ etí omi. pèrègùn tó bá wà létí omi tó ti lómi inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún wà létí omi, èso rẹ̀ máa ń jáde ní, ẹwà rẹ̀ máa ń jáde ní. ẹwà yín ò ní ṣì. àgbàrá yìí fòkòtò ire ayé yín ò ní fòyín rù. ẹ̀yin alágbára Yorùbá, gbogbo ẹni tó wà ní ipò agbára Yorùbá, tẹ́ ẹ wẹ̀wù kò kàn mí, tẹ́ ẹ wẹ̀wù àìdùnkíá, àrà tó bá wù wọ́n fi Yorùbá dá. tẹ́ ẹ ń hùwà pé ẹ̀yin ti jíire lénìí. bí ìran Yorùbá ò bá jíire, àbùṣebùṣe, ẹ̀yin ti rí jẹ, ẹ ti rí mu, ara tù yín. bára ò bá tú Yorùbá,
àbùṣebùṣe ẹ̀yin tẹ́ ń jí tó jẹ́ pé ìlú bámúbámú lẹ̀ ń lù, bámúbámú ni mo yó. Bàbá mi Azeez Gbadéṣeré ẹkọ ọjọ́ méje ẹkọ ọjọ́ mẹ́ta, ara ò ní níyẹn ẹ̀ ní ṣìrìn, ìṣẹ̀dá mi ò ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe lágbára Olódùmarè. pé tẹ́yin bá ti jẹ tẹ́ ẹ jẹ yó, tọmọ yín jẹ yó, tẹ́ ẹ lè rán ọmọ ní France, tẹ́ ẹ lè rán ọmọ ní London, tẹ́ ẹ lè rán ọmọ ní Canada, bí Yorùbá tó kù bá ń jìyà kò kàn yín, ẹ súnmọ́ bí ẹ gbọ́rọ̀. irú yín ni mò ń béèrè lọ́wọ́ yín pé ṣé ìmọ́lẹ̀ ni yín àbí òkùnkùn? mo dẹ̀ tún sọ pé mi ò pè yín ní òkùnkùn, mi ò dẹ̀ tún pè yín ní ìmọ́lẹ̀, ṣùgbọ́n mò ń sọ fún yín pé ìwà òkùnkùn lè ń wù fún ìran Yorùbá. ló jẹ́ kí n pòwe yẹ àwọn bàbá wa, ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ọmọ òde òní, ọ̀pọ̀lọpọ̀ nínú wa àmọ́ nǹkan tá ń pè ní eérú. ẹni bá dági tó bá dáná igi, ẹni bá dáná èédú, á mọ tá ń pè léérú, pé tí iná bá ti kú ìmọ̀ ń fi eérú bojú ni. a máa borí ọ̀tá. ẹ ṣé bàbá mi Ṣítù Fàtáì, ara ò ní níyín. bí iná bá ti kú ìmọ̀ ń fi eérú bojú ni. àwọn bàbá wa tó ní tí ọ̀gẹ̀dẹ̀ bá ti kú ìmọ̀ ń fọmọ lẹ̀ rọ́pò. wọ́n ní bólóde ò bá sí nílé, ọmọ ẹni náà sọ pé ó ń wo léde ni. ẹ má gbàgbé ọmọ tí ó wo léde èèyàn á jẹ́ ọmọ tẹ́nìyàn ti ṣe fún dáadáa. torí ọmọ tí ó yìn ṣáná ń pa kiri, tí ò rójú ráyè ara ẹ̀, tó ń gan ò tí ì bọ́ra ẹ̀ yó, bó ni ó ṣe rántí bàbá àti ìyá. The great Awólọ́wọ̀ of our time, Adékúnlé Ajáṣin, àwọn bàbá àtàná, wọ́n ṣiṣẹ́ takuntakun lẹ̀, wọ́n la oògùn, wọ́n ṣiṣẹ́ fún ìran Yorùbá nínú òtútù, wọ́n ń làágùn kọ́dọ̀ la Yorùbá bá lè dára, and they succeed in it. Suddenly the Yoruba became a number one in everything, in black race, in Africa. We became a number one. Ògo yẹ pọ̀ tó dé the Scotland, the India, name it. wọ́n wá fi ilẹ̀ Yorùbá ṣe ibùgbé tán ti ń rí ọwọ́ bù lọ sẹ́nu. mo lé àwa yìí náà gbọ́njú bá tíṣà òyìnbó ní ìlú wa ní Ìpotì Àlà ọmọ améwé níjiyàn. ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa rántí Mr. Bhatia is from India. gbogbo àwọn ọmọ Èkìtì ń gbà yẹn lọ ṣàṣà secondary school lẹ máa dé tẹ̀ ní bá òyìnbó méjì bíi mẹ́ta mẹ́. àwọn bàbá yẹn ṣiṣẹ́ to the extent a bẹ̀rẹ̀ sí ń yá àwọn aláwọ̀ funfun lówó. ìran àwọn Fúlàní tí gbógun tiwa tí ń pa wá bí ẹni pẹran yìí, àwọn bàbá wa ń yá wọn lówó kán lè succeed. Ìkódèdè Igbo people, ara tù yín. nígbà tẹ́yin wà ní èwe wọn ò jẹ́ kẹ́ ẹ mọ n tán ń pè ní òṣì, wọn à jẹ́ kẹ́ ẹ máa sánná ní kiri. àwọn ògbèrò kára ó ní yín, they have opportunity. àwọn bàbá àti ìjẹta, ẹ má jẹ́ pé wọ́n ní bàbá àná, bàbá àti ìjẹta, they have opportunity. bí àwọn ṣe ń pa káwọn náà máa kó sápò ara wọn, kán máa fi tọ́jú aya, kán máa fi tọ́jú ọmọ, kán jáde síta, kán máa jà fún àpò ara wọn, kán máa ṣẹ sí àpò ara wọn, but they refuse to do it. pé ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa gbẹ́dọ̀ dára. lágbọ́rí ilé olókè 26 building story, àwọn bàbá yẹn kọ́ lẹ̀. ṣé Nàìjíríà ò ti sọ di kòdò fún mọ́ wa lọ́wọ́ lénìí? ó ṣe fọmọ tí jírú, ó ṣe fún àwọn àgbà ilẹ̀ Yorùbá.
àtàwọn tó wà ní ipò àṣẹ tí wọ́n á àbádàn orísun wọn, tí wọ́n ti wá gbàgbé pé odò tó bá gbàgbé orísun ẹ̀ gbígbẹ nígbẹ. They have opportunity láti mú ìran Yorùbá kò nínú ìgbèkùn. They have opportunity láti mú ìran Yorùbá kò nínú ìgbèkùn, but they refuse to do it torí ìmọ̀ tara ẹni nìkan. They have opportunity láti mú ìran Yorùbá kò nínú ìgbèkùn. They have opportunity to say enough is enough fún pípa tí ìran Fúlàní ń pa ìran Yorùbá. Ṣé ẹ mọ̀ tó bá jẹ́ pé àjọ pàdé ní agbede méjì tájọ ń bára wa jà, tọwọ́ Fúlàní wa ń wúwo sára Yorùbá lára, that is another thing. Kájọ pàdé ní ẹsẹ̀ ògbèjì neutral ground, kí ọwọ́ Fúlàní wa wúwo sí wa lára, àwa ní that is another thing. Tàbí kó jẹ́ pé ìran Yorùbá ló lọ bá wọn ní ìlú wọn ní Sokoto ní Kano ní Katsina ní, kí wọ́n máa pa wá mọ́bẹ̀, kí wọ́n máa pa wá mọ́bẹ̀, wọ́n á wá sọ wípé ohun tójú ń wá lójú rí, kílẹ̀ wá lọ bá wọn lé. But it is a pity, wọ́n wá ká wa mọ́lé wa ni. They want to take up our land by force. And àwọn tó wà ní ipò agbára ilẹ̀ Yorùbá wọ́n dákẹ́, wọ́n ń wòran. Bàbá kan tó ná mi létí láàárọ̀ pé bàbá Èkìtì, they are target Ibadan and Lagos State, including the Abeokutas. Ó dárúkọ Àkúrẹ́, Ògbómọ̀ṣọ́, ó tún kù ìlú kan tó dárúkọ, Ìjẹ̀bú Òde. Ó ní bàbá Èkìtì, mi ò ní kẹ́ ẹ gbàgbọ́ o, ṣùgbọ́n ẹ kọ déètì nílẹ̀, ẹ ní bàbá kan sọ bẹ́ẹ̀. We have a leader, ṣùgbọ́n tí wọn ò wà use fún ìran Yorùbá. Tí Fúlàní ní orí ọ̀fẹ́ àti wá máa ká àwọn èèyàn wa mọ́lé. Ẹ̀yin tèmi ní Ìbàdàn, ọmọ àjòròsùn, ṣé mo gbà á? Ọmọ àfikàrà ìkàrà fọ́ọ̀rímù, ẹ dákun, ẹ má sàsùn pírí o. Don't depend on Nigeria police. Don't depend on Nigeria army. Don't depend on Ṣèyí Mákindé. Wọ́n ti gbàbọ̀dé o. Ẹja múralẹ̀, ojúlalá kan fi mí ṣọ́rí. Ojúlalá kan fi mí ṣọ́rí. We have leaders tí wọ́n care about the Yorùbás. Wọ́n dẹ̀ wà ní ipò agbára to stop it, to say enough is enough. Wọ́n wà ní ipò agbára láti ró ìran Yorùbá lágbára, to face them back, to protect their own land. Mo ní láyé àwọn bàbá wa tó jẹ́ ń gbà yẹn lọ́hùn, àwọn ọ̀dọ́ ò jí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń sùn, ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ti jí. Nígbà táwọn ọ̀dọ́ jí, àwọn bàbá títí wa ò ní rí ààyè. Sẹ́nítọ̀ ń ṣe sí àpò ara ẹni, rẹ́pù wọn representative àwọn èèyàn mọ́, òun náà rẹ́ dọ́là rẹ́ páàsì sí àpò ara ẹni. Including the governors. Àrí gọ́vnà tó gba 200 billion tó lóun fi 200 billion ṣe ọ̀nà tí a rí ibi tí ọ̀nà yẹn wà déní. Àwọn tàgbà tẹni, they love to celebrate failure, no achievement, but the only thing that they celebrate ni pé tọ́mátì wà ní ipò agbára, tán wà ní ipò àṣẹ, immediately they become a billionaire, they become a trillionaire. Ìlú tẹ́ndẹ̀ tí wọ́n lórí ọ̀fẹ́ tá a mọ̀ yàn wọ́n gẹ́gẹ́ bí alágbára, gẹ́gẹ́ bí aláṣẹ, tí ìlú yẹn rẹpẹtẹ lọ́wọ́. Fúlàní dẹ̀ mú okùn ẹ̀mí Yorùbá, ó dẹ̀ ń fà á, àwọn dẹ̀ ṣe bí pé wọn ò rí. Tọ́ba ìlú kan bá tẹ̀ tí lórí ọ̀fẹ́ àti máa ń wakùsà níbì kan, bí ó lórí ọ̀fẹ́ àti lọ bá gọ́vnà,
tí gómìnà ní pé gbogbo tẹ́ bá wà ń bẹ̀ 40% ẹ̀ or 60% ẹ̀ ti tó ní kí ọba máa mú 40%. Suddenly the ọba will become the enemy of the town. Òun gangan fúnra ẹ̀ ló máa lọ kó Fúlàní wá. Ẹni kò ń ṣẹlẹ̀, ẹ fẹ́ kí n túṣu désàlẹ̀ kòkò. Ó ṣe o. Ó ṣe. Nígbà tí Buhari dé ipò aláṣẹ, when Buhari have opportunity to become a president, ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe, ìgbà tí ó ti di oṣù mẹ́fà tí ó yan mínísítà, ó ń ṣètò ìparun fún ìran Yorùbá lọ́wọ́ ni. Ó ń ṣètò ìparun fún ìran Yorùbá lọ́wọ́ ni. First of all, ó kọ́kọ́ ti bọ́dà gbogbo ilẹ̀ Yorùbá. Ó sì ti ọ̀dọ̀ wọn lẹ̀ lọ tí ojú wa ò ní rí. Wọ́n kó ìbọn wọlé. AK-47 ń ya yẹ̀yẹ́ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní. Ó ró wọn ní agbára. Ó sọ wọ́n di okun. The Fulani itself know pé n tán pé àwọn wọn ò jẹ́ bẹ́ẹ̀ ká yọwọ́ AK-47 kúrò mẹ́. Ká yọwọ́ AK-47 out of it. But Buhari mọ̀ wípé ẹni bá gbé bàbá dúdú dání, wọ́n bọ̀wọ̀ fún ju Olódùmarè lọ. Ó ró wọn ní agbára. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ilẹ̀ bàṣubàṣu. Wọ́n tẹ̀délẹ̀ Yorùbá. Now, we the Yorùbás, some mugun, dìdìrìn àárín wa celebrate. Yorùbá ló wà ní chief of army staff, chief of this, chief of that, chief of the. Ǹjẹ́ ẹ jèrè wọn? Ṣé ìyè ó dá Fúlàní lọ́wọ́ kò má pa wá mọ́? Ṣé ó dá Fúlàní lọ́wọ́ dúró kán má pa wá mọ́? Wọ́n ṣe bí ipá wọn ò rí ni. Tẹ́ bá rí tí mo gbé síta, Gumi ló sọ̀rọ̀, ó ní àwa ò ní gbà kí Trump wá pa àwọn ènìyàn wa. Tẹ́rọ́rìsì àwọn tẹ́rọ́rìsì yẹ bọ̀dá èèyàn kan ni wọ́n, bàbá èèyàn kan ni wọ́n, àbúrò èèyàn kan ni wọ́n. So èrè ìdí eléyìí, we will not allow Trump to come and kill our brothers. But our leaders, they are àwọn alágbára, they are àwọn aláṣẹ, they can allow the Fulanis to come and kill their own brothers. Ṣé òyìnbó yẹ correct? Ṣé ó mú yes? Èrè ìdí Barrister ló kọrin yẹn. Ó ní àwọn náà ló ṣekú pa Abíọ́lá, Yorùbá yìí náà ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ti gbàgbé Abímbọ́lá David. He was one that tó lọ sí kóòtù kan stop resort June 12. Tá bá máa ṣe Yorùbá léṣe, tá bá fẹ́ dá spinal cord yìí Yorùbá. If they want to deal with the Yorùbá, they will send Yorùbá against the Yorùbás. Buhari dé òkun. Ó ṣòro fún àwọn alágbára Yorùbá láti tú. Ọmọ ẹyọ kan tó jáde síta tó ní ẹ má jẹ́ kán tó dú wa yàn wá mẹ́bọ. Ọmọ ẹyọ kan tó jáde síta tó ní we can do it, ẹjá kọ̀yà ẹ̀ fún ara wa. Ọmọ ẹyọ kan tó jáde síta tó ní pípa ẹ̀ ti tó, ẹ jẹ́ kó ní kálukú dórúkọ bàbá ẹ̀ tó bá jẹ́ pípa ẹ̀ tí Nàìjíríà ò bá ṣe é ṣe. Ẹ jẹ́ kó ní kálukú dórúkọ bàbá ẹ̀. Ó fi wọn lóòtítọ́ àti lódodo. In tá à ń wò pé Buhari ló declare Sunday Igboho wanted, kì í ṣe Buhari. Ohun tá à ń wò pé Buhari ló gbẹ́sẹ̀ lé àkáǹtì Sunday Igboho torí pé ó ń jà fún ìran Yorùbá, kì í ṣe Buhari. Ohun tá à ń wò pé Buhari àtàwọn Fúlàní ló fẹ́ pa Sunday Igboho mọ́lé ní July 4th, kì í ṣe Buhari, kì í ṣe àwọn Fúlàní. Àwọn Yorùbá wa náà ni àwọn àgbà tó wà ní ipò agbára yìí náà ni, because they want power, they want to become a leader. That is why náà fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Ló fi ṣòro ó ṣe fún wọn. Okùn tán dè nígbà ayé Buhari ló fi ṣòro fún ṣíṣe láti tú.
ọdún kẹta rẹ̀ tí Tinubu ń bá lọ. ẹ̀ẹ̀mẹyẹ ọmọ Yorùbá tán ti pa. ojoojúmọ́ làwọn Fúlàní dẹ̀ ń sọ fún wọn pé don't attack Boko Haram, tí bàbá wa Tinubu dẹ̀ ń tẹ̀lé. síbẹ̀síbẹ̀ náà Boko Haram ò dẹ̀ sí wà tí máa pa ọmọ Yorùbá. kì í ṣe ìgbà Buhari ni Boko Haram yabo wọn ní Ìgbómìnà láǹdì o, ìgbà ayé Tinubu ni. ìgbà ayé Tinubu ni náà yabo wọn ní Ìgbómìnà láǹdì àti Okun láǹdì. tó fẹ́ wipe gbogbo Yorùbá tó kúrò wà ńbẹ̀. kí ni bàbá wa Tinubu sọ dèní? kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ló dé okùn yẹn gangan fún ara wọn. àwọn àgbààgbà Yorùbá ló dé okùn yẹn, àwọn tó wà nípa alágbára ló dé okùn yẹn, torí pé wọ́n fẹ́ fi wá gba ìràwọ̀ lọ́dọ̀ àwọn Fúlàní. nígbà tá ká àwọn ọmọ Ìgbò kan, àwọn ọmọ Fúlàní mọ́ Edo State tán ṣe wọ́n bí ọṣẹ ṣe é ṣojú, ṣé bàbá wa Tinubu ò gbé ẹgbẹ́ tó kùn dìde kó lọ wádìí tó ṣẹlẹ̀? àwọn bàbá tó wà ní ipò agbára tá a jèrè wọn, àwọn bàbá tó ń fi ayé Yorùbá tó ń fi play politics, tán wá dìde tán rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn, torí pé Sunday Igboho sọ pé ikú yẹ̀ lórí Yorùbá, torí pé Sunday Igboho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́. èrè ìdí tó fi ṣòro ṣe fún wọn nìyẹn, láti fi tú okùn. nígbà tí bàbá wèrè tó wà ní Kwara tó pera ẹni sífì mọ́mù tó sọ pé kì í ṣe Tinubu ló sì ṣàkátì Sunday Igboho, òun kọ́ ló declare wanted, ẹ jẹ́ ká ní sùúrù. ìjọba kan ń lọ, ìjọba kan ń bọ̀ ni. àwọn kan ń fi orúkọ Sunday Igboho, kéèsì Sunday Igboho, wọ́n fi ń wá ojú rere Tinubu. wọn ò fẹ́ kí bàbá Tinubu kó ní orúkọ rere. onímọ̀ fi ń sọ bí ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣe ló yẹ kẹ́ ẹ sọ fún pé kó ní orúkọ rere lẹ̀, kó jèrè orúkọ rere yẹ. gbogbo nǹkan lówó, kó jèrè orúkọ rere lójú ayé ẹ nígbà tó bá tún lọ tó kórúkọ ẹ má parẹ́. tí ò ní ṣe pé ńgbà tán bá dárúkọ àwọn tó ti rúlu Nàìjíríà rí náà ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí wọn ò ní rí orúkọ ẹ̀ dá síbi rere. tí òfin ní jẹ́ pé ní ọjọ́ tán bá dárúkọ Tinubu tí wọ́n á sọ wípé àkútú kú ẹ̀ lọ́nà ọ̀run. nígbà tí bàbá yẹn ń sọ̀rọ̀, Awólọ́wọ̀ fún mi láàárọ̀ yìí, ó ní ọ̀run re, bàbá Ọláyínká, bàbá Tókunbọ̀, Jeremáyà Oyèníyì, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ọ̀run re. ṣé kìí ṣe pé nígbà tí Tinubu bá gbó tán tó lọ, tán bá dárúkọ Tinubu kan ní ẹni bí kò ní rọrùn wọ̀, tí ò ní jẹ́ èpè là á máa fi ránṣẹ́ sí lájùlé ọ̀run, tí ò ní jẹ́ èpè là á máa fi ránṣẹ́ sí wọn lájùlé ọ̀run. ni mo fi sọ wípé ìbí Bọ́lá Ahmed Tinubu ò ní kọ́má o. àti Lagos State àti Ọ̀ṣun State, they are all Yorùbás. ọ̀rọ̀ títí wọn ò dàbí ẹnì kan ọ̀hún ìnàkí tó ní bàbá ẹ̀ lọ, ìyá ẹ̀ lọ́mọ Abẹ́òkúta, bàbá ẹ̀ ọmọ Anambra ni, tó dẹ̀ ń hùwà bí ọmọ Anambra lóòótọ́ sí ìran Yorùbá. alágbára kan wà láyé ìjọ́un àná, mi ò fẹ́ dárúkọ ló jẹ́ ní ayé ìjọ́un àná, bọ̀tí tí n bá ń sọ àwọn tó bá mọ̀, nígbà tó wà ní ipò agbára ó fi gbogbo agbára ẹ̀ sí àwọn ẹ̀yà ẹ̀ ni, kì í ṣe Awólọ́wọ̀. ó fi gbogbo agbára ẹ̀ ó fi sí ìran tó ti jáde. tó bá tún wá sí ìlú tá a ti bí,
bí ìgbà tí sẹ̀mí god bá dé ni nínú ilé kì í síbi tí aráàlú ò lè wọ̀ tó bá jẹ́ oṣù kan ní ó lò ń lé bí ìgbà tó máa ń ṣe wọ́n ń ṣọdún patí ni àìmọye àwọn ọmọ tó gbé dìde tó fowó ara ẹ̀ rán lọ léèwé ó wà ní ipò agbára ó wà ní ipò àṣẹ ó lo àṣẹ yẹn láti sáfù àwọn aráàlú ó lo ipò àṣẹ láti sáfù àwọn ìran tó ti jáde síta nígbà tí wàhálà wá dé àwọn aráàlú wá dìde pé ẹni ẹ lè mú lọ ṣẹ́ríkẹ́ tó mú lọ gbogbo àwọn tó wà níbẹ̀ pátápátá lẹ máa pa lọ́wọ́ àwọn ará bíbẹ̀ bá bọ́ nígbà táwọn yẹn wá lọ tán ó wá gba microphone kó sọ̀rọ̀ ó dẹ̀ ń sunkún pé kí lòun ṣe tóun fi deserve gbogbo ohun tí aráàlú ṣe fún yín wọ́n ní ẹ lè mọ iye ara yín ni ìgbà tí bàbá yẹn máa kú àwọn aráàlú àwọn stéètì ẹ̀ ló ṣòkú ẹ̀ ẹ̀rù bà àwọn ọmọ gan tó bí fún ara wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní bàbá wọn gan sin aráàlú ju àwọn lọ kí ni ká sọ nípa ẹ̀yin alágbára tòde òní tó jẹ́ pé iná Yorùbá iná ògo Yorùbá lẹ̀ ń pa Yorùbá tó ti jẹ́ number one ní gbogbo àgbáyé rí tá máa dárúkọ black race èèyàn dúdú ní gbogbo àgbáyé tó gbé Yorùbá náà kọ́kọ́ máa dárúkọ number one in everything education ni agriculture ni name it táwa ń tàràkà nísìnyí ń tàn ara kò lójú kan àwọn bàbá àdìnà tó dẹ̀ bíùdì yín táwọn bá hùwà bíi titi yín ẹ̀yin náà ò ní jẹ́ èèyàn báwọn náà bá jẹ́ ọ̀tá òmìnira Yorùbá bẹ́ẹ̀ yín ṣe jẹ́ ọ̀tá òmìnira Yorùbá yìí ẹ̀yin náà ò ní jẹ́ èèyàn ìwà burúkú tẹ̀ ń wù ní ilẹ̀ Yorùbá yìí àìmọye ògo tẹ́ ẹ ti fi paná àìmọye ọmọ tó yẹ kó wúlò fún ìran Yorùbá tẹ́ ti sọ dàdàkudà lẹ́bàá títì táwọn bàbá àtàná bá wúrú ìwà bẹ́ẹ̀ ẹ̀yin alágbára tòde òní ẹ̀yin náà ò ní rí ògo lò ẹ̀ ní rí ilé ayé gbé àwọn bàbá àtàná ra ayé fún yín wọ́n fọ gbogbo tẹ́ ẹ̀yin lọ́rùn wọ́n fọ gbogbo tù yín lára ẹ̀yin wá débẹ̀ tán ẹ wá fọ gbogbo ní aráàlú lára ẹ̀yin wá ń gbèrò kí orísun yín ó gbẹ nígbà tí ó jẹ́ wípé the Fulanis àti ẹ̀mí àwọn àti lídà wọn àti ṣèyíkì wọn everything tó máa tu iná bó tẹ̀ jẹ́ pé àlùmọ̀jèrì pọ̀ lọ́dọ̀ wọn wọ́n mọ̀ bó ṣe ń fìdí àwọn àlùmọ̀jèrì wọn they always want the best for their own region wọ́n mọ̀ pé tí Trump bá wà níbi tó fẹ́ lọ bọ́ǹbù yẹ gbogbo àwọn tó wà ń bẹ̀ Fúlàní ni kò ní sí Ìgbò ń bẹ̀ kò ní sí Yorùbá ń bẹ̀ ní gbogbo wọn fi dìde pé no mo dẹ̀ ti sọ fún wa ṣé orú Yorùbá pẹ̀lú type of leadership that we have type of leadership we have ìyà ènìyàn ò jẹ wá ṣùgbọ́n ìyà ojúlówó ọmọ tó fẹ́ràn Yorùbá ló ń jẹ Yorùbá lọ́wọ́ ṣé ó yẹ kí Fúlàní máa dún mọ̀húrú 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 mọ́ wa wọ́n ti fowó rà yín níyè ohun tó jẹ́ pé it belong to you wọ́n wá fi ń ṣe tẹ̀ǹtẹ́ fún yín ẹ̀yin náà wá gbà láti máa fi orílẹ̀-èdè Yorùbá máa fi ráre kiri one of the campaign of Bola Ahmed Tinubu in Ogun State ó ní mo ti sọ fún wọn wọ́n dẹ̀ sọ fún wọn pé wọn ò ní gbàgbé orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá òun ni Fúlàní ń parun under your government tó ń pa wá bí ẹni pẹran Buhari ti ró wọn lágbára nínú orílẹ̀-èdè Yorùbá ọ̀hún ọmọ wa tó bá jáde síta pé no ẹ má pa ìran mi mọ́ he became Nigeria declared wanted bẹ́ẹ̀ la dẹ̀ rí àwọn terrorists tó ń ṣèyàwó tó ń invite wọn wọlù tó ń kó àwọn ọmọ ogun wọn
lẹ́yìn pẹ̀lú AK-47 tí kẹ́kẹ́ kan ò dẹ̀ ní gbé. Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, kí lẹ fẹ́ ká sọ nípa títí yín? Ṣé ká sọ wípé ẹ̀ ń tanná ògo ni àbí ẹ̀ ń paná ògo? Ṣé ká sọ wípé ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn kí orísun yín ó gbẹ ni, kí Yorùbá ó dìtàn? Ṣé nígbà tán bá ti gba Ìbàdàn, tán gba Èkó, tán gba Abẹ́òkúta, tán gba Ìjẹ̀bú Òde, tán gba Ògbómọ̀ṣọ́, tán gba Àkúrẹ́, ṣé wọ́n ti kéjì Yorùbá finally? Dàda yín ò dẹ̀ lè jà. Ẹ ní àwọn ọmọ tó gbójú tó ready to defend their own father's land, but you refuse to support them as Sultan Sokoto ṣe ń support àwọn Boko Haram. 100% they did not condemn the way they are killing innocent people. Ẹ fẹ́ kí ìran Yorùbá ó gbérí. Mo ti ń sọ tipẹ́. Tí ọba bá wà nígboro tán sọ pé kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣì ọba ó jẹ oko pẹ́, ìlú sì tòrò ni o. Ìlú tó jọba ṣíṣì wà lálàáfíà ni o. Ní ọjọ́ tí ìlú bá ti tú ní kábíyèsí ò ní yìí mọ́. Ní ọjọ́ tí ìlú bá ti tú láṣọ yìí kábíyèsí fàya. Ní ọjọ́ tí ìlú bá ti tú ládé orí kábíyèsí ṣí sọnù. Ojú wa náà ni, mi ò tí gbọ́ nínú ìtàn rí pé ìran Yorùbá dídì kó àdá àti ọ̀kọ̀ àti àdá lọ sí ilẹ̀ Fúlàní lọ pa ọba wọn. Bó tó ti wà nínú ìtàn pé wọ́n ń kó ọ̀kọ̀ àti àdá wálẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ pa ọba mẹ́ta ní èdè nílẹ̀ Yorùbá wa náà ni. Ojú òde ti yín, and you see yourself as a powerful man in Yorùbá land. Agbára tẹ́ ẹ ní tó jẹ́ pé ẹ̀ ń lò fún ara yín ni, tí ìran tẹ́ ẹ wà lórí ẹ̀ ò jèrè ẹ̀. Ṣùgbọ́n àwọn kan ní agbára yẹn lánàá, wọ́n wà ní ipò àṣẹ yẹn lánàá, wọ́n lò fún àlàáfíà yín, wọ́n lò fún ìgbélékè yín. Ẹ má gbàgbé ohun tá a bá ṣe lénìí yóò dìtàn bó dọ̀la o. Mo tún wí èyí láàrẹ̀, mo tún dá dúró. Àlàáfíà àti ìbùkún Olódùmarè kó máa bá yín gbé. Àgbàrá yìí fòkòtò, ire ayé yìí ò ní fòyín rò. Àwa la máa lékè o, ẹ̀yin ọmọ Yorùbá. Thou shall not gba ẹ̀mí ìrẹ̀wẹ̀sì láàyè. Ẹ̀yin náà lẹ sọ pé títa ríro làá kọlà. Torí gbà téèyàn bá fẹ́ kọlà, torí tán kó abẹ dání, tán dédé gbé abẹ léèyàn tí ibẹ̀ yẹ bẹ́ pẹ́, wọ́n wá fi kíní sí, wọ́n wá bá máa fomi mọ́. Ìgbà tó bá jiná tán á dẹwà á doge. À ń kọlà lọ́wọ́ ni. We must not allow the Fulanis to defeat us. We must not allow the bad leader we have in Yoruba now to defeat us. We must not allow the selfish leaders that we, the Yorubas, have now to defeat us. Wọ́n ti tà wá fáwọn Fulani. And I use this medium to call some the Yoruba leaders tẹ̀sí ń jà fún Nigeria. I will use this medium to call some our brothers. Kí n fi brother wa Délé Fárótìmí ṣe example. Don't use your energy for Nigeria again. Nigeria is finished. Use your energy to support your region, to support your people, to support your land, and to support the Oduduwa nation. You're independent, totally independent. If you are still defend Nigeria, bí ìgbà tí ènìyàn bá sọ tó ń lo agbára rẹ̀ ṣòfò ni. I know that you cannot deny that you are not a Yoruba like Sowore. I know. You cannot deny it. You are a real, authentic Yoruba man. Let us save the Yoruba land. Fulani, wọ́n ṣì ń bọ̀. Those people that we call leader today, the love of the Yoruba is not in their heart. Every one of us know. Let us rise up and fight for our freedom. We can do it. God bless you. Ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí.
ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.